mo kí wa lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ̀yin tèmi báwo ni? Ó máa dára lórúkọ Jésù Kristi. Ẹ má bínú pé gbọ́n mi láti bí ọjọ́ mẹ́ta. Ẹ wo ọ̀nà ṣe bí ẹni pọ̀ díẹ̀ ni. Ọkàn tèmi náà wà lára yín. Mo ti gba mẹ́sẹ̀jì lọ́dọ̀ àwọn ènìyàn. Àwọn kan ti ẹ̀ pé bàbá ṣe kò sí. Mo ní pírí logo ń jì, kò sí nǹkan kan. Ẹ wo kó lè dá sí náà ni. Á dẹ̀ dá lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n fi àkókò ìsọ fún yín. Ipe láàrin ìní sọ́la details ẹ̀ máa jáde, details kíni. Ó yẹ kí èmi àti ẹ̀yin jọ gbàdúrà papọ̀ lọ́jọ́ kan náà. Gbogbo ẹ̀yin tèmi níbi wo tẹ́ ti ń gbóhùn yìí. A máa jọ gbàdúrà pọ̀ oní wákàtí kan. It's going to be a conference call by the grace of God. Màá fi conference number tẹ́ máa pèsè ránṣẹ́ àti code tẹ́ máa lò lórílẹ̀-èdè kórílẹ̀-èdè tẹ́ bá ti ń gbóhùn mi láti jọ ya ọjọ́ ọjọ́ wo náà ni December 31st lọ́dọ̀ tiwa níbí. Aago tó máa jẹ́ lọ́dọ̀ wa màá fi tó yín létí láti mọ̀ láti jọ pàdé pọ̀. Ẹ wo ó máa nítumọ̀. Ohun tí mo kàn mọ̀ ni pé 2016 kò ní jẹ wá gún. Ohun gbogbo tó jẹ́ ẹ̀tọ́ wa tó ń bẹ níbẹ̀ lọ́lọ́run yóò fi ọwọ́ iná agbára gbà jáde. Ẹ wá gbọ́rọ̀ Olúwa ní 2017 àti dáhùn rere ṣe fún ẹ̀yin náà kò ní jẹ́ ìwọ̀ mọ́. Kò ní sí àmúbọ́, kò ní sí àṣetì, kò ní sí àṣedànù, kò ní sí òfò. Ẹ ò ní ṣòfò ẹ̀mí, ẹ dẹ̀ ní ṣòfò dúkìá lolúwa ní kí n sọ. Ẹ wò nínú ẹ̀mí Olúwa Jèhófà ni mo ti sọ pé ọwọ́ tó ń yọ yín lẹ́nu kó gbẹ, ẹsẹ̀ tó ń rìn ìrìn àjò òkùnkùn nítorí ọ̀rọ̀ yín kó yarọ, ojúkójú tó ń rìn ìrìn òkùnkùn nítorí tí yín kójú yín ó fọ́ dànù. Ẹ gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi, báyìí lolúwa wí. Kò ní sẹ́kún mọ́, kò ní sàmúbọ́, kò ní sàṣetì, bẹ́ẹ̀ ni kò ní sí àṣedànù. Agbára tó ń bẹ ní orúkọ Jésù yóò palẹ̀ ogun ayé yín mọ́. Ó dá ẹ gbọ́, ilé tá a ti ń gbọ́ mi, ìjì ibẹ̀ kó dákẹ́jẹ́. Ìjì tó ń ja ìgbéyàwó, ìjì tó ń ja iṣẹ́, ìjì tó ń ja ìyàwó yín, ìjì tó ń ja ọkọ yín, ìjì tó ń ja ọmọ yín, ìjì tó ń ja òbí yín. Mo dúró lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì ní àkókò ìkan náà tí ń ṣe wákàtí àdúrà. Mo sọ pé kí ìjì tí a mọ̀ mọ́ yín kó dákẹ́jẹ́. Ọgbẹ́ ló wà lára yín ni, ọgbẹ́ ló wà nínú ìgbéyàwó, ló wà nínú iṣẹ́. Mo dúró bí odidi ohùn Olúwa. Mo sọ pé kí ìjì náà kó dákẹ́jẹ́, kójú ọgbẹ́ yín kó jiná. Ẹ wò agbára kan wà nínú orúkọ tí a ń pè ní Jésù. Agbára tó ń lajú afọ́jú, ó máa ń jí òkú dìde, a máa mú ọ láàdá, a máa sọ àgàndọ́ lọ́mọ. Ó dá agbára tó ń bẹ nínú orúkọ yìí kó wọnú ayé yín, kó wọnú ilé yín, kó wọnú iṣẹ́ yín, kó sọ yẹ̀yẹ́ yín di ayẹyẹ kí ẹ sì ní ọjọ́ ẹ̀yẹ. Mo dá ọwọ́ ọ̀tún mi lé orí ìpè bí a bá pè mí lóòótọ́ sínú iṣẹ́ Olúwa tí kì í ṣe torí tí mo máa jẹ tàbí tí mo máa mú, tí ẹ sì gbàgbọ́ nínú ìpè yìí. Mo sọ pé ilẹ̀kùn tí ayé fi agbára ayé tì mọ́ yín, ó dá ní lọ́wọ́lọ́wọ́ báyìí kó máa ṣí fún yín kẹ́ ní ẹ̀rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Á dára fún yín olùfẹ́. Ẹ jájọ máa wo Jésù. Ẹ gbójú kúrò lára ènìyàn, ẹ gbójú kúrò lára ènìyàn. Ń tẹ́ ń wò bí ogun tí wọ́n fi ń bu yín yẹn, ó máa melt, ó máa disappear, ó máa dà láì lágbára, ó máa fàyè yín lẹ̀. Wo bí àgàn bá fi ayé Hánà sílẹ̀, tó bá fi ayé Sárà sílẹ̀, ìyẹn ni ẹ̀rí pé ó máa tán nú ayé tí yín náà, ogun máa tán. Ẹ kàn máa wo Jésù. Bíbélì wa sọ pé ẹ máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹ já máa wo, èèyàn ò lè ràn wá lọ́wọ́. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ gan mi ò lè ràn yín lọ́wọ́. Ẹnìkan tó lè ràn wá lọ́wọ́ òun náà ni Jésù. Gbé ojú ẹ̀ kó lára ènìyàn, gbé ojú rẹ kó lára ẹ̀, máa wo Jésù, á sì dára fún wa. Jésù ni mo fi hàn yín lónìí, mi ò sọ nípa ènìyàn fún yín. Jésù nìkan ni ọ̀nà àbáyọ sí ń tẹ̀ ńlá kọjá tí ẹ̀ ń dojúkọ. Ó sì ṣetán láti ṣe. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí àwọn ìka ayé di ẹrù lé lórí. Ó lè mi yóò fi ìsinmi fún yín. Màmá tó ń gbọ́ mi, bàbá tó ń gbọ́ mi, gbé ojú rẹ sọ́dọ̀ Jésù. Oríṣiríṣi àwọn èèyàn ló dìde lónìí tó pera wọn ní Jésù. Oríṣiríṣi àwọn èèyàn ló dìde lónìí tí wọ́n pera wọn ní olùgbàlà. Ẹ má dá wọn lóhùn. Ẹ wo Jésù nìkan. Jésù ni mo fi hàn wá lónìí, kì í ṣe ènìyàn. Nínú Jésù ni ọ̀nà àbáyọ sí ìṣòro ayé yín wà. Mo sì ń